A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Èkó lórí ọ̀rọ̀ ilé-ìgbé Barakat Odunuga Bákàrè ti sọ wípé òfin owó ilé sísan lóṣooṣù yóò wá sí mímúṣẹ kí ọdún 2024 yìí tó parí tàbí ìbẹ̀rẹ̀ ọdún tó ń bọ̀. Odunuga Bákàrè sọ eléyìí níbi ìjíròrò pẹ̀lú àwọn akọ̀ròyìn ní iléeṣẹ́ tó ń ṣàmójútó òfin ilé ní Anthony, ìlú Ìkẹjà, ìpínlẹ̀ Èkó. Ó ní bí wọ́n ṣe ń ṣe nìyí ní àwọn ibòmíràn pẹ̀lú ìrètí wípé òfin yìí yóò wá sí ìmúṣẹ títí ọdún tó ń bọ̀. Bákan náà, wọn yóò ṣe owó sísan ní bí ayálégbé bá ṣe ń gba owó sí. Ó ní kókó ibẹ̀ ni wípé àwọn yóò kọ́kọ́ gbìyànjú rẹ̀ wò ní ẹ̀ka ìjọba nítorí àwọn mọ bí owó ṣe ń wọlé sí ní ti ẹ̀ka ìjọba. Bí àwọn bá ṣe àṣeyọrí, àwọn yóò ṣe àtànká rẹ̀ sí ẹ̀ka aládàáni. Odunuga Bákàrè ṣe àtẹnumọ́ rẹ̀ wípé bílíọ̀nù 5 náírà tí wọ́n ti yà sọ́tọ̀ fún owó ilé oṣooṣù ṣì wà síbẹ̀ tí ẹnikẹ́ni kò fi ọwọ́ kàn. Ó fi kún un wípé bí ó tilẹ̀ jẹ́ wípé òfin yìí gba àkókò láti wá sí ìmúṣẹ, èyí ṣe àfihàn wípé ìjọba ń gbé gbogbo ìgbésẹ̀ láti yanjú gbogbo kùdìẹ̀kudiẹ tí ó wà nídìí rẹ̀. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjọba àná tí ó gbé ìgbésẹ̀ yìí ti ń lọ sópin kí wọ́n tó ṣe àfihàn òfin ọ̀hún. Nísìnyí, àwọn ti ní ìjọba tuntun. Gómìnà sì fẹ́ kí òfin yìí bẹ̀rẹ̀ títí òpin ọdún yìí tàbí ọdún tó ń bọ̀. Bí a kò bá gbàgbé wípé ní ọdún 2021, gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú sọ wípé ká máa san àsansílẹ̀ owó ọdún kan fún àwọn onílé ti fẹ́ àmójútó ní pàápàá jùlọ ní agbègbè tàbí ìlú tí ilé ti hán gógó. Sanwó-Olú fẹ́ kí owó ilé di sísan lóṣooṣù nítorí àwọn tí owó oṣù wọn ò kájú ìwọ̀n. Gómìnà sọ eléyìí níbi ìgbìmọ̀ ẹlẹ́ẹ̀kẹwàá ti National Council on Lands, Housing and Urban Development tí ó wáyé ní ìpínlẹ̀ Èkó láìpẹ́ yìí. Mínísítà àná fún iṣẹ́ àti ilé-ìgbé Babátúndé Fáṣọlá kín Sanwó-Olú lẹ́yìn bí ó ti sọ wípé owó sísan lọ́dọọdún ti dá ààyè púpọ̀ sílẹ̀ láàárín àwọn tí owó oṣù wọn kò gbé ìwọ̀n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pẹ̀lú òṣìṣẹ́ ológun kan ni a gbọ́ wípé wọ́n pa ní ibi ìkọlù àwọn afurasí agbébọn tí ó wáyé ní ìjọba ìbílẹ̀ Apá àti Kwande ní ìpínlẹ̀ Benue lópin ọ̀sẹ̀. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ìkọlù yìí wáyé láàárín ọjọ́ Àbámẹ́ta sí ọjọ́ Àìkú ní ìlú Udẹdẹkù, Mavia, Ukomoni District, Mbaikio, Council Ward, Turanjatauta àti Ochumekwu ní ìjọba ìbílẹ̀ Kwande àti Apá lápapọ̀. Gẹ́gẹ́ bí ọ̀ni ọ̀rọ̀ ṣojú rẹ̀ ṣe sọ, àwọn adàlúrú ya wọ ìlú Udẹdẹkù ní Kwande níbi tí wọ́n ti ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí àwọn mìíràn sì di àwátì títí di àsìkò yìí. Nígbà tí ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, agbẹnusọ ológun Operation OPWS Major General Sunday Igbinowanhia ṣàlàyé wípé àwọn afurasí agbébọn ṣe ìkọlù sí àwọn ológun tí wọ́n rán lọ Ochumekwu àti ìjọba ìbílẹ̀ Apá tí ó yọrí sí ikú ọ̀kan nínú àwọn ológun tí ẹlòmíràn fi ara pa. Ó ní àwọn ológun náà dá a padà bí wọ́n ṣe ṣekú pa 3 nínú wọn tí wọ́n sì ṣe ọ̀pọ̀lọpọ̀ léṣe. Wọ́n rí ìbọn AK-47 rifle gbà ní ọwọ́ wọn pẹ̀lú àwọn ohun ìjà olóró mìíràn. Adarí ikọ̀ OPWS sọ wípé ikọ̀ ti ń ṣe iṣẹ́ gbáléǹgbàta láti gbá gbogbo àwọn afurasí adàlúrú ilẹ̀ òkèèrè tí wọ́n ṣe ìkọlù sí ìjọba ìbílẹ̀, ṣùgbọ́n alukoro ọlọ́pàá Catherine Anene fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni ìkọlù wáyé ní igbó Kwande, ṣùgbọ́n òun kò tíì gbọ́ nípa ìpànìyàn kankan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo
ní àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mú àfúrásì ọ̀daràn mẹ́tàdínláàádọ́rin 67 láàrin ọ̀sẹ̀ méjì ní ìpínlẹ̀. Adarí àjọ Àmọ̀tẹ́kùn Ọ̀gbẹ́ni Adétúnjì Adeleye nígbà tí ó pàtẹ àwọn àfúrásì ọ̀daràn síwájú àwọn akọ̀ròyìn sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ àfúrásì ajínigbé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn afurasí ajínigbé ni àwọn tí wọ́n ti jí gbé rí ṣe ìdánimọ̀ wọn, ọ̀pọ̀ nínú wọn jẹ́ gbéwiri, afọ́lé onílé tí wọ́n sì rí oríṣiríṣi ohun ìjà olóró ká mọ́ wọn lọ́wọ́. Adeleye ní kókó ìdí tí àwọn ṣe pàtẹ wọn kalẹ̀ ní láti fi ìkìlọ̀ ránṣẹ́ sí àwọn adàlúrú tó kù wípé ìpínlẹ̀ Ondo kò gbà wọ́n mọ́. Ìjọba ti pinnu láti mú àlàáfíà jọba padà sí ìpínlẹ̀, kí wọ́n mọ̀ wípé kò sí bí wọ́n ṣe máa lọ́wọ́ nínú ìwà ọ̀daràn tí ọwọ́ ṣìkún òfin ìjọba kò ní tó wọn. Ó wáá fi dá aráàlú lójú wípé Àmọ̀tẹ́kùn àti àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn náà pinnu láti mú kí àlàáfíà dé fún ìdàgbàsókè ọrọ̀ ajé. Adeleye wá kọ̀rọ̀ ojú sí bí àwọn ọ̀dọ́ ṣe ń wọ inú igbó reserve pẹ̀lú àwáwí wípé àwọn jẹ́ ọlọ́dẹ. Ó ní ìjọba kò ní fi ààyè gba ẹnikẹ́ni láì ní ẹ̀rí tó dáńgájíá láti wọ inú igbó reserve. Àìpẹ́ yìí ni àwọn ọ̀dọ́ tí wọ́n wọ ọgọ́rùú-ún wọ inú igbó pẹ̀lú ajá lọ́wọ́ tí wọ́n ń yẹ igbó wò káàkiri. Ó ní àwọn kò nífẹ̀ẹ́ sí kí wọ́n kàn sọ fún wọn wípé àwọn ń bọ̀ láti àríwá, àwọn fẹ́ wọ inú igbó wọn lọ dọdẹ. Àwọn gbọ́dọ̀ mọ ibi tí wọ́n ti ń bọ̀ gangan. Adeleye tẹ̀síwájú wípé àwọn kò ṣe lòdì sí ṣíṣọdẹ, ṣùgbọ́n àwọn mọ òfin tó ń darí wíwọ inú igbó reserve. Fún ìdí èyí, àwọn ti dá wọn padà sí ìlú wọn pẹ̀lú àṣẹ gómìnà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà tó ṣẹ̀ṣẹ̀ kúrò lórí àlééfà ní ìpínlẹ̀ Anambra, Willie Obiano ti tako ẹ̀sùn oníkókó mẹ́sàn-án tí àjọ tó ń bójútó ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC fi kàn án, tí ó dá lórí ìṣòwò kúmọkùmọ. Níbi ìgbẹ́jọ́ tí àwọn agbẹjọ́rò rẹ̀ tí àgbà amòfin Onyinyechi Ikpeazu darí ni gómìnà àná ti tẹnumọ́ wípé ilé-ẹjọ́ ẹ̀ka Àbújá kò dáńtọ́ tó láti gbọ́ ẹ̀sùn tí wọ́n fi kàn án, tí wọ́n ní ó ṣẹ̀ ní ìpínlẹ̀ Anambra. Ó wáá rọ ilé-ẹjọ́ láti da ẹ̀sùn yìí nù, ṣùgbọ́n agbẹjọ́rò àjọ EFCC àgbà amòfin Silvanus Tahiru béèrè fún àkókò díẹ̀ láti fèsì lórí ìgbésẹ̀ yìí, tí ó sọ wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ pe òun sí àkíyèsí rẹ̀. Bí a kò bá gbàgbé wípé nínú oṣù kẹta ọdún 2022 ni wọ́n kọ́kọ́ fi ọwọ́ ṣìkún òfin mú Obiano tí ó jẹ́ gómìnà ìpínlẹ̀ Anambra láàrin oṣù kẹta ọdún 2014 sí oṣù kẹta ọdún 2022 bí ó ṣe ń gbìyànjú àti wọ ọkọ̀ òfurufú lọ sí Houston, orílẹ̀-èdè Amẹ́ríkà. Èyí wáyé ní wákàtí díẹ̀ tí ó fi ipò gómìnà sílẹ̀. EFCC ṣe ẹ̀sùn wípé ó kó owó tí iye rẹ̀ lé ní bílíọ̀nù 4 jẹ láti inú àpò ìkówósí ìpínlẹ̀ Anambra. Àjọ yìí ṣe ẹ̀sùn wípé wọ́n kó owó yìí láti àpò ìjọba ìpínlẹ̀ Anambra kí wọ́n tó ṣẹ́ sí owó dọ́là yọ̀ǹda rẹ̀ fún Obiano ní owó àfojúrí cash. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Katsina ti kó $50 mílíọ̀nù owó lé olórí afurasí adàlúrú méjì Mọ̀dí-mọ́dì àti Jàǹkàrè. Alūkkóró ọlọ́pàá ASP Abubakar Aliyu ni ó sọ eléyìí nínú àtẹ̀jáde àná, bí ó ti sọ wípé olórí àwọn adàlúrú yìí ń ṣọṣẹ́ láàrin ìjọba ìbílẹ̀ Kanṣu Kankara àti Savannah. Ó ní ikọ̀ ọlọ́pàá pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn ti pinnu láti rí i wípé ààbò wà fún ẹ̀mí àti dúkìá. Ìdí nìyí tí wọ́n ṣe kó owó lé wọn lórí. Aliyu wá ké sí gbogbo ẹni tí ó bá mọ ìròyìn kan tàbí ìkejì tí ó lè yọrí sí fífi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí wọ̀nyí kí ó wá sọ bí wọ́n ṣe pèsè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti fi kàn sí iléeṣẹ́ ọlọ́pàá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Olórin ilẹ̀ Nàìjíríà Habeeb Òkìkíọlá tí gbogbo ènìyàn mọ̀ sí Portable
ti sọ wípé láti ìsinyìí lọ ẹnikẹ́ni nínú àwọn akẹgbẹ́ rẹ̀ tí ó bá fẹ́ kí ó farahàn nínú iṣẹ́ orin rẹ̀ yóò ní láti pọ́n ẹsẹ̀ rẹ̀ lá kí ó tún ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ fún un. Olùdásílẹ̀ Zazu sọ eléyìí di mímọ̀ bí ó ṣe ń ṣe àfihàn ìbáṣepọ̀ tí ó wáyé pẹ̀lú olórin tàkasúfèé ọmọ ilẹ̀ Bìrìtìkó Skepta. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn kan a máa fi ojú tẹ́ńbẹ́lú òun nínú ọ̀rọ̀ wọn, ṣùgbọ́n àwọn ará ilẹ̀ òkèèrè ń gbìyànjú àti ran òun lọ́wọ́ láì fi nǹkan ṣe. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram pẹ̀lú àwọn alátìlẹyìn rẹ̀ ni Portable sọ èyí. Nínú orin tuntun Skepta tí ó pe àkọlé rẹ̀ ní Tony Montana ni ó ti ṣe àfihàn Portable. Orin yìí jẹ́ ìgbà àkọ́kọ́ Portable lórí Apple Music láti ìgbà tí ó ti dé pẹ̀lú Zazu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.